Àgbàlẹ́tù ọmọdé làwọn Àgbàlẹ́tù ọmọdé làwọn òdì lóní Vera TV àgbà níyó. Àgbàlẹ́tù ọmọdé làwọn Àgbàlẹ́tù ọmọdé làwọn òdì lóní Vera TV àgbà níyó. ọ̀gá nìkan láwùjọ òkúta ọ̀gá nìyàn láwùjọ èpẹ̀ ìgbà ńlá nìyí inú ọba gbọ́migbọ́mi pọ̀npọ́n ńlá nìyí láwùjọ odò òṣèlè oro kò mọ̀mọ́ sólókìtì bí mèrè ẹyẹ tí ó ṣe bí òkè òsì mọ́ nínú kátàkà ẹwà láwùjọ ìlóní Vera TV ó làgbà ní gbogbo mú àwòrán pátápátá kìnìún lọ́ba láwùjọ àwọn ẹranko ògòǹgò lọ́ba láwùjọ àwọn ẹyẹ ìkàmùdù lọ́ba láwùjọ àwọn èèrà ẹyẹ tí ó ṣe bí òkè òsì mọ́ o ìlóní Vera TV òun láyé ń fẹ́ àgbà níyìn ní gbogbo lẹ́kìlẹ̀ wọ́n kàn ń bọ́yà ajá ní Ṣàngó lóní ìṣẹ̀rẹ̀ ìlóní Vera TV òun láyé ń fẹ́ o òun ni ẹ mọ̀ wò ètò tó kọ́ni lọ́gbọ́n níbẹ̀ lọ́dọ̀ tiwọn ìlóní Vera TV tó bá di pọ́npọ́n èmi ò rẹ́yẹ tó lè bá parò pọ́n nínú oko ó sólókìtì yọ̀bọ nínú gbogbo eégún ìpìdánláyé lẹ́bẹ̀ẹ́ ní bàbá gbogbo wọn bàbá mi àgbà ní gbogbo lẹ́kìlẹ̀ ìlóní Vera TV òun lọ̀gá òun là síwájú bó bá di kátàkà ẹwà láwùjọ ní ìnìlárẹwà láwùjọ àwọn ejò ègbin lárẹwà láwùjọ àwọn ẹranko ìlóní Vera TV òun làgbà láwùjọ gbogbo mú màwòrán pátápátá o ìlóní Vera TV ni ẹ máa wò ìní ẹ máa wò ìní ẹ máa wò lọ́dọ̀ tẹ̀yìn lórí Instagram Facebook àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tẹ́ ẹ bá ti tẹ www.iloniveraTV.com ẹ ti já sọ́dọ̀ wọn nìyẹn ẹ máa jẹ gbádùn wọn lókù.